lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ fún wa. Quick one ni mo sáré mú wá lọ́jọ́ títí òní eléyìí gbẹnu tán ọ̀rọ̀ náà ṣe kí ni ọ̀rọ̀ náà gbẹnu tán nǹkan tí mo rí ẹ̀rí àfi tí n bá gbé wá ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bá ṣe ń fà sókè làwọn kan máa fà wálẹ̀ àyàfi ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run gbé àwọn kan dìde wípé kí ìtúsílẹ̀ ọkàn àti ọpọlọ yìí kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ ń sìn. Fídíò méjì péré òní máa gbé wá fún yín ẹ jẹ́ kí n sáré lọ káwọn fídíò náà wá kẹrí kẹwàá máa imagine wípé àwọn eléyìí ọ̀rọ̀ owó lẹ fẹ́ ṣàlàyé fún wọn wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé àwọn ó ti ń yé àwọn ọ̀pọ̀lọpọ̀ ń sìn ó ti ń yé àwọn èèyàn gan sìn yes àwọn kan ó ti ń yé wọn bọ̀ ọkàn wọn ṣì ń ṣe kámikàmi bọ̀ àwọn kan ó ti yé wọn ń sìn wọ́n ti ní ìtúsílẹ̀ yẹn wọ́n ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. This is Ghana. This is 920 CTV. Ghana have 3 TV out on the street. Oh, 1, another one, 2. See another one again. For bus stop. God, Nigeria, Nigeria, they don't thief the TV. They go put thief both the bus stop join. See. First of all, we know who get light to power TV. Merci, God. Bus stop. Miriam Masasi. God, this is. Please, rescue team. The railway track, all the boats has been loose. As I'm talking to you right now, this is June 7 on Saturday. All the boats in railway, they have loosed all the old boats. I'm talking to you right now. The railway track did not have any boat that is holding him right now. Only the track. All the track don't lose like so. All the boat, they don't lose all the old boat. All the boat from Onugono to Ujewu, close to Ujewu flyover. After Ekovi land now they like this, so they don't lose all the old boats. They don't thief everything. The track not get with you like this. So they could not say people because I beg. Today now June 7 Saturday. As I'm talking to you, I did the track like this and the video this thing. They don't lose all the boats, no boat there again. People like they go to jail, people like they are sick as well. I beg with they. Call, rescue team, because. Ẹ káàárọ̀ èèyàn wa, mo kí yín nílé lóko, mo kí yín lẹ́yìn odi, mo kí yín ní kíkí tó lọ́lá jùlọ, àbọ̀rú, àbọ̀yè bó ṣiṣẹ́. Mo sì kí ẹ̀yin Muslim wa náà ní salam alaikum, mo kí ẹ̀yin Christian, hallelujah. Heaven is the goal. Ọ̀rọ̀ ìbànújẹ́ ni mo fẹ́ sọ ní àárọ̀ yìí, ọ̀rọ̀ tó bà mí nínú jẹ́ gan-an ni. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin tẹ́ bá ń wo fídíò yìí, kẹ́ bá wa share fídíò yìí, kẹ́ like, kẹ́ comment, kẹ́ sì share ní kíákíá tẹ́ bá ti rí fídíò yìí, kẹ́ share sí page yín, kẹ́ share sí àwọn group, kẹ́ share sí gbogbo ibi tẹ́ bá lè share sí, kẹ́ dẹ̀ tag àwọn èèyàn jọ̀kọ̀jọ̀kọ̀, àwọn sheikh, àwọn imam, àwọn àfà tó jẹ́ pé wọ́n jẹ́ olódodo àfà gẹ́gẹ́ bí ẹ̀sìn wọn ṣe rate wọn, kí wọ́n rí fídíò yìí torí àwọn kankan ni mo fẹ́ bá sọ̀rọ̀ nínú fídíò yìí. Nítorí náà nǹkan kan ṣẹlẹ̀, ó ti ń ṣẹlẹ̀ orí lọ́dún mẹ́wàá, ó ti ń ṣẹlẹ̀ before then, ṣùgbọ́n tó dé ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá àti ní Middle Belt ó ti tó ọdún mẹ́wàá. Èmi gbà pé ìgbà ìjọba Buhari ni àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbọ́ látòkèrè àti ní diaspora àti everywhere pé àwọn Fúlàní ń wọko olóko, wọ́n ń jẹ oko olóko, wọ́n ń pa àwọn ìlú àwọn olóko. Now àwọn Fúlàní wọ́n gbalẹ̀, wọ́n wọ abúlé, wọ́n pààyàn. Ìjọba Buhari sì fi ọwọ́ yọ̀bọ̀kẹ́ mú wọn fún ọdún mẹ́jọ. Kò pè wọ́n ní terrorist organization, ó ń pè wọ́n ní banditry. Banditry yìí ni ó pè wọ́n tó fọwọ́ yọ̀bọ̀kẹ́ mú wọn torí pé kí international community má bàa tún tag wọn as another tribal terrorist tó affect Nigeria. Yọ̀bọ̀kẹ́ náà fi mú wọn wọ inú ìjọba bàbá wa Tinubu. Wọ́n dẹ̀ tún ti fi ọwọ́ yọ̀bọ̀kẹ́ mú wọn. Ìgbà tí a béèrè lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed, president wa àtàtà, pé báwo lẹ ṣe máa ń dùn kan yìí, ó lóun máa hire 50,000 youth sínú army. Òun sì máa make sure pé wọ́n wipe gbogbo àwọn èèyàn yìí 50 million youth ló sọ. Mo máa hire, mo máa make sure pé wọ́n wipe wọn kó lórí ilẹ̀ Nàìjíríà. Fídíò yẹn ni wọ́n fi ń ṣàwàdà nígbà yẹn, we are going to hire 50,000 youth, what they will farm and what they will be eating, cassava, ẹ̀wà, gàrí, àgbàdo, àná, táwọn èèyàn fi ń ṣe comedy àti comic lórí social media nígbà campaign. Ṣùgbọ́n àtìgbà tí bàbá wa ti wọlé, bàbá ẹ̀ ti hire 15,000 Yorùbá, Igbo,
and Hausa men in the military tó máa wipe àwọn èèyàn yìí. We are still expecting you to hire this 15 million youth, my daddy, my good daddy. Ìyẹn jẹ́ ọ̀kan ká má fi ẹ̀tẹ́lẹ̀ ká ló máa kí ọ̀làpàlàpà. Ẹ̀yin èèyàn wa, ìwà burúkú gbáà ni àwọn Fúlàní yìí hù ní orílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá ní sọ́tẹ̀ àtẹ̀yìnwá, ẹ jẹ́ ká wo ilé tó ṣẹlẹ̀ níjẹta ní Benue. Wọ́n wo abúlé kan tá ń pè ní Yelematu àbí kankan. Very dark man lọ síbẹ̀ ó lọ wò ó já sí ẹkún. Tí ẹ bá rí àwọn Fúlàní ṣe mú àwọn ọmọ kéékèèké, àwọn èèyàn tó ti sùn lóru nílé wọn, wọ́n fi iná sí wọn lára, wọ́n sì sun wọ́n di eérú. Orí wọn àti egungun wọn la fi ń dá wọn mọ̀. Wọ́n pa èèyàn igba 200 ní Benue. Wọ́n ti gbà tí very dark man débẹ̀ tó lọ ṣe fídíò tó post ẹ̀ ní àwọn media houses ṣe ní interest láti check on the event. Media houses have turned a blind eye to all of this event. I don't know why. I don't know why. I don't know why they turn a blind eye on this. On Tibati Pope, ní Rome, tó ṣe comment, tó condemn act yìí, la ṣe rí official report látọ̀dọ̀ Nigeria government. Official report tó wá bankan jẹ́. Torí they did not treat these people as criminal. Bẹ́ẹ̀ lọ, ẹ make sure pé wá wọn, bẹ́ẹ̀ sì wipe wọn kúrò ní orí ibẹ̀ yẹn. Rárá, wọ́n ní it's high time kí bàbá ó dùn mí o. Ìgbà tí mo ka headline yẹn ó bà mí nínú jẹ́. Pé kí governor, bóyá àwọn media ló dẹ̀ twist ọ̀rọ̀ bàbá ni o mọ̀. Bí ó ṣe ní kí governor kó make sure pé ó resolve ọ̀rọ̀ yìí, resolve ọ̀rọ̀ pẹ̀lú ta ni. Ṣé ilẹ̀ Fúlàní ní Benue ni? Ṣé Fúlàní ló ní Benue ni? Between the herdsmen and this farmer, they should solve the matter between both party. Both party. Ṣé àwọn both party tán ti pa? Ni wọ́n fẹ́ resolve ọ̀rọ̀ pẹ̀lú ni. Ẹ̀yin èèyàn wa, is this a religious sentiment? I don't understand. I don't want to have said that we are being religious sentiment here. Pé àwọn kan wà tá a máa fọwọ́ yọ̀bọ̀kẹ́ mú lórí tá a nílé bá sọ̀rọ̀. I'm surprised. Ohun tí bá ṣe fọwọ́ yọ̀bọ̀kẹ́ mú wọn rèé o láyé Buhari tí wọ́n di egungun ẹja mọ́ wa lọ́wọ́. Ó tún ti bẹ̀rẹ̀ báyìí níjọba bàbá wa Tinubu. Now at the end of the day, ẹ ṣe wá comment ọ̀rọ̀ yẹn àti gbọ́pá àgbọ́pọ̀. Àwọn mufti, àwọn alhaji, àwọn sheik, àwọn àfà, kò sí ẹyọ kan láàrin wọn tó lè jáde tó condemn act yẹn. Torí pé àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ló commit atrocities yẹn. Káwá condemn pé eléyìí burú jáì. Ẹ jẹ́ rí wọn. Tó bá pọ̀ mọ́ Ìlọrin kan ló jáde tó wá sọ̀rọ̀ pé Ìlọrin ìlú ìbọ̀rìṣà ni wọ́n ti tú yẹ́yẹ́ lórí social media. Ṣùgbọ́n àwọn olórí burúkú onídàgídíjàgan ẹ̀sìn yìí wọn ò jáde. Ẹyọ kan nínú wọn bá yóò jáde. Kó yẹ lè sàkó ní èyí tẹ̀yìn Fúlàní ṣe yóò burú jáì. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀dọ̀ ẹni pé ìlú táwa wà yìí, láti lè Ìlọrin tí a wà yìí, by that you could see yàtọ̀. Àwọn tẹ́tẹ̀ ìlú yìí wọ́n tẹ́ pẹ̀lú mímọ́ ni. Kéde pé bàtà yẹn súnà dé láwa ní ẹfẹ́ sọ̀ lọ́rin di mímọ́. Ẹ gbọ́ nínú tàn pé àfa Alimi ńgbà tó dé ó gbẹ̀bọ̀ wá. Àwọn àfa Sọlágbẹ̀rú, àwọn àfa tẹ ẹ bá kò sí nínú tàn pé ẹlẹ́bọ ni wá. By that you could see yàtọ̀. Ìlú mi lè jẹ́ lu tẹ́fẹ́ bọ̀ tẹ̀, wọn ò fẹ́ bọ̀ tẹ̀ lórí. Mímẹ́ ni wọ́n fi tẹ̀ wà látò sídùú ha. A nígbà fẹ́ ní kẹ́kẹ́ kó ba ìlú ìjẹ́. Kó má nàbí jà hà láti. Tábà kójọ tábà fẹ́ bà ní ìjẹ́ àwọn ìgbà. Biladil Keriman ìlú yìí lọ àpọ́nlé ni. Ọ̀tá ìlú yìí náà pé ìlú yìí lọ àpọ́nlé ni. Fadalọ́lọ́ ònùra. Ọlọ́tọ́lọ́hún ṣe fún ìlú yìí ni pé ìmọ́lẹ̀ ni gbogbo ẹ̀. Ìmọ́lẹ̀ làwọn ìyá wa, ìmọ́lẹ̀ làwọn bàbá wa. Nínú rí òun mi, ìmọ́lẹ̀ mímọ̀ ni kì í ṣe ìmọ́lẹ̀ olóògbé. Wà túkọ̀ àtìbẹ̀rẹ̀ Ọlọ́run, wà lè ìbáàdà àti kámasẹ̀ lọ. Kẹ́ni kó wá jáde kó wá ní òun rí àwọn ibìkan tó dé ṣe bọ́ọ̀lù rìn afẹ́mọ̀. Ẹ ṣàlàyé ẹ̀ dẹ̀ mú adé bẹ́ẹ̀. Orúkọ tí ló kọ́ dé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wọ́n wà tèmi ní Adam. So èmi ni mo wọ jàlábí àníjọ́ rẹ̀ tí mo kọ́ sọ̀rọ̀. Ọmọdé wo ni? Naam, Àjàgbá nílé Kòǹgbárì. Ní ọ̀dọ̀ ọlọ́run ti wá. Naam, so àkọ́kọ́ ẹ̀dàkùn bẹ́ẹ̀ kọ́ ti tẹ̀bí yìí kékeré kan. So ní pé pẹ̀lú fídíò tá à ń ṣe yìí wọ́n wá gbé wa àwọn la wá fúnra wa. Pẹ̀lú àwọn gbogbo ẹ̀ kọ́ wá fúnra wa bá yín lò. Wá bá yín lò. Tó bá tó wá gbé ọmọ gbé ní àyè. Ẹ ṣáà lè ká ṣe tẹ̀lé àwọn kan. Ṣé orúkọ ń ṣe nígbà yìí ni? Àwọn bá yín dáwọ́ ọmọ ìgbé má sọ fún akẹ́ no má sọ yẹn. Wọ́n lè gbé ọ tí mo fi wá náà nìyẹn. Ẹ tó bá gbé mi náà yìí àlàyé náà ní sè é. Àlàyé tó gbé mi náà yìí jẹ́ máa mọ̀ dáadáa. Eléyìí yẹ
aláwọ̀ ni ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ẹni tó ga láyé náà ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ lérí ọ̀rọ̀ àwọn ọ̀dàmìnà níta sọ níjọ́ yẹn àwọn olùkọ́ ìta sọ níjọ́ yẹn so alákọ̀ọ́kọ́ lérí ọ̀rọ̀ pé oòrùn àbí náà kẹ́lìmọ̀ oòrùn gẹ́gẹ́ bí ẹjẹ́ tó gbajúmọ̀ náà bò wá ma'ruf ó ní umum ó ní general meaning ó sì ní àwọn register meaning àwọn ọ̀rọ̀ tó kúrò lò fúnra wọn náà oòrùn tí a wá gbà lérò oòrùn tí a wá gbà lérò níbẹ̀ so òun lóòrùn tí ìdílé kọ̀ọ̀kan ń ṣe tó sì kùdò ní oòrùn táwọn ìdílé kọ̀ọ̀kan ṣe ń lọrin gbogbo kálukú wa lọ sí mẹ́ gbogbo kálukú wa la mọ̀ eléyìí ẹ̀ oòrùn táwọn ìdílé kọ̀ọ̀kan ṣe nílọrin tó sì kùdò ní irú ilé wa ní ṣùgbọ́n wọ́n ṣe láwọn ilé ibòmí máa waste time sọ aláàkọ̀ọ́nì ẹ̀ owó tí wọ́n ṣe nídìílé kálukú kọ̀ọ̀kẹ́ nídìílé tẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ láti kọ̀ bí ní tí wọ́n bá bí wa àti ká má ṣèyàwó àìsọ̀rọ̀ rẹ̀ ọ̀dílé máa fi wọ́n ti máa fi níyàwó hàn bí àwọn tó jẹ́ àwọn ìdílé ẹlẹ́ja nísìnyí ẹ̀ẹ́rì wọ́n ṣe ẹja lórí ọ̀pá wọ́n nà sókè báyìí tó bá ti ṣèyàwó àwọn ìdílé míì náà bẹ́ẹ̀ náà wọ́n dà níbẹ̀ wọ́n máa náà wọ́n fi yẹn sọ fún ọ pé ìyọ̀sẹ̀ báyìí. kò sí ẹyọ kan nínú wọn tó jáde tó sọ bẹ́ẹ̀ látòrí ṣèyíkì o látòrí àwọn ìmáàmù o látòrí àwọn mufti o jẹba lọ́wọ́ mufti local government ti ìlú Ìwó báyìí láti bí ọ̀sẹ̀ kan ọ̀rọ̀ Iran àti Israel tó ń ṣẹlẹ̀ ní 10,000 miles away òun ló post inú òun dùn báwọn Iran ṣe ń ju mísù wọ́n ṣe ń ju bọ́ǹbù àti mísáì wọ́n ṣe ń ju sí àwọn Israel wọ́n múnú òun dùn ní tó post nìyẹn àsọtẹ́lẹ̀ Muhammadu ló ń wá sí ìmúṣẹ wọ́n ti sọ pé Iran ní Israel máa parun lórí ayé wọ́n máa gbé ògo fún ilẹ̀ àràbó ní tó post nìyẹn Benue tó wà lẹ́gbẹ̀ẹ́ state ẹni Kogi tó ọmọ Kogi la gbọ́ ọmọ Ìgbìrà la gbọ́ kó jẹ́ ní mufti oníbẹ̀lẹ́nu tìlú Ìwó ọmọ Kogi Ìgbìrà lọ́n pé Benue súnmọ́ state yẹ kò jáde ó sọ ọ̀rọ̀ kan kó condemn act táwọn Fúlàní brother ẹ̀ tó commit ní Benue kò dẹ̀ sí ẹnìkan nínú àwọn àgbà imam àbí àgbà kiri ilẹ̀ Yorùbá bọ̀ tó fẹ́ pọ̀rọ̀ ojúde ọba tó jẹ́ ètò oníṣẹ̀ṣe àbí ètò mùsùlùmí wọ́n ti jáde tó fẹ́ pẹ́ ìyá Ọlọ́ṣun tó fẹ́ ṣòro nílọrin wọ́n ti jáde. èmi ọba Adéwálé Àkànbí ni mo tún sọ fún yín lénìí mo ń bá yín sọ̀rọ̀ fún ìlàlójú ọmọ Yorùbá ọmọ Odùduwà ẹ dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ ògo gbogbo adúláwọ̀ pátá gbogbo èèyàn dúdú gbogbo ayé ọ̀rọ̀ wípé àwọn bàbá wa nìkan ni òrìṣà dá àwọn Ṣàngó Ògún Ọbàtálá Ọya Ọ̀ṣun gbogbo wọn àwọn yẹn ni ẹni òrìṣà dá àwọn yẹn nìkan ni tí à ń pè tẹ́lẹ̀ ìbò ń pè ní God specially chosen nígbà táwọn nìkan bá jóríṣà dá àwa wá ń kọ́ ẹ̀yin ọmọ ẹ̀sìn ńkọ́ orí ọ̀sẹ̀ yín dá àní kò sí èèyàn tó tó bọ kò sí èèyàn tó tó sìn àfi téèyàn ọba máa ṣẹrú bàbá rẹ̀ Olódùmarè nìkan ló tó sìn Olódùmarè nìkan ló tó bọ torí tóun náà ń ṣe fún wa nù òun ní ń sìn wa òun ní sì ń bọ wa kò tó bá mú sọpẹ́ òpé ó mú sọ bàbá rẹ tó ti lọ ìwọ gbọ́dọ̀ jù lọ ni
ò gbọ́dọ̀ tó máa sìn mọ́. Orí làbá máa bọ, orí náà lolódùmarè. Olódù, ẹni tó ní gbogbo odù tó sì mọ bí gbogbo ẹ̀ ń rè, òun là ń pè lolódùmarè. Ìran Yorùbá kìí ṣe ìran àbọ̀rìṣà. Ìran Yorùbá máa ń sin Olódùmarè nìkan ni. Ọlọ́run àwọn baba ńlá wa, Ọlọ́run t'Ọbàtálá sìn, tí Ṣàngó. So we have made this more. There is no single humanity in all of you. Any element of humanity nínú yín ju ẹ̀sìn lọ. Ìran ti sọ báyìí, ó ní báwọn bá kàn máa kú tán o, ó ní ìran ni ò ní mínì, ó ní Islam ló wà important jù fáwọn. Saudi Arabia jẹ́ ń ṣe vision 2050. Ṣèbọ́ mọ̀ ìyá wọn ní Saudi Arabia. Ṣèbí Islam bíi tiwọn ni. Kí ló dé Saudi ò dìde fún wọn? O lè rí lórí page Prince of Saudi báyìí kó post pé nǹkan tó ṣẹlẹ̀ ní kò kàn wọ́n. They don't want to intervene in that war. They don't even want war. They don't want war. But àwọn tiwa ní Nàìjíríà, àwọn náà pariwo free Palestine. Justice for Palestine. Kíní kan for Iran. May God protect our brother in Iran. Your brother in Nigeria are being pied every day. Ṣé ibi tọ́rọ̀ ń lọ nìyẹn? So àwọn àdìtì àtàwọn verse kan táwọn bàbá wa MS bàbá olówó Èkó ti sọ tipẹ́tipẹ́ nípa bí mùsùlùmí ṣe ń ṣe ti rí pé òótọ́ ni. Mo máa fi lára ẹ̀ṣọ́ da fídíò yìí kẹ́ ẹ wò kẹ́ ẹ sì share fídíò yìí kẹ́ ẹ lè mọ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ ká jagunbalẹ̀ ká pa nílẹ̀kúnjayé ká pa àwọn èèyàn ní Christian community káyé àwọn Yèyídú àtàwọn Nàsárà àtàwọn Òṣẹ́bọ òun ni àwọn mùsùlùmí ṣì ń jà. Àwọn Yèyídú àtàwọn Nàsárà àwọn náà ń jà ní Israel àti Iran lọ́hùn yẹn ṣùgbọ́n ẹ má jẹ́ kó débi ẹ bá wa share. Ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá ẹ̀ ń dojú ti ìran Yorùbá ẹ̀ ń dojú ti wa. Sàmàpá ẹnìkan kọ́ ni Yorùbá àwa náà Yorùbá làwa náà àjọ ń jẹ́ràn kan náà àmẹ́yìn jẹ́ abọ̀rìṣà ẹlẹ́bọ. Ọ̀lẹ́ máa bínú máa fapá jánu máa fẹsẹ̀ janlẹ̀ máa léfìrí kọ̀ọ̀kan kò sí ń tọ́ sí insha Allah. Ẹ̀yin sẹ́ rí ẹlẹ́bọ. Ìtẹ̀mí gbà tí ń jẹ́ òrìṣà bíbọ ẹbọ ìṣẹ́bọ pẹ̀lú Allah. Eri burúkú ni. Ọ̀lẹ́ máa bínú eri burúkú ni. Ìwọ lọ́wọ́ ajé oyé mi wá fi díẹ̀ múlẹ̀ fún mi pé kì í ṣe rí ibú eri ire ni. Torí pé tíyẹn bá ti ń já bọ́rìṣà gbogbo nǹkan ló lè ṣe. Tí ó bá kàn ṣe ó lè máa bẹ̀rù ìjọba. Àmọ́ pé bóyá àyà kò pé Ọlọ́run lè bínú torí kò ní gbàgbọ́ ń pa ẹ jẹ́ ń bi yín léèrè. Ẹ̀yin abọ̀rìṣàlẹ̀ Yorùbá nínú tó jíṣẹ́ tẹ́ ló lè gbà wá yìí mú wá mo rí pé àwọn ara yín wọ́n máa ń polówó wọ́n náà máa wá sórí mídíà wọ́n máa lé lẹ̀ bí àtẹ oríṣiríṣi ni lójoojúmọ́. Oṣólẹ̀ tipa oṣó tipa àfọ̀ṣẹ́ olúgbòhùn mo challenge yín o sẹ́nu tó jíṣẹ́ yìí mú wá náà lọ́wọ́ òjíṣẹ́ wa tẹ́ ló lè gbà wá hàn sọ yẹ ká bàtàrà wa jẹ́ ogun wo sàn lẹ̀sìn tí wá faramọ́ òun náà sì ló ṣe proof ní gbogbo àgbáyé bí nǹkan kan bá ń ṣe ọkọ̀dà wọn lè dìtẹ́tì. Ifá ní ọ̀gbágbá wọlé ó kà ti yọ ìkànnì ò tí bí bọ̀rọ̀bọ̀rọ̀ wọlé dé afáyé tí ń sobìnrin ọ̀gbẹ̀rì dífá fún Ọ̀rúnmìlà bàbá ń lọ lè gba obìnrin ọ̀gbẹ̀rì lágbàgbé yéèyé Ifá ń gbáyé lọ ọ̀gbẹ̀rì ò mọ̀ ẹ jẹ́ kémi ó ṣèṣe ọmọ Yorùbá gidi ibi tí bàbá yìí ti parí ọ̀rọ̀ wọn bẹ̀lẹ̀ mi ti máa gbé torí pé nílẹ̀ Yorùbá láwọn kan tá à ń pè lẹ́lẹ́nu òdì kí ni ìdí tàbí ń pè wọ́n lẹ́lẹ́nu òdì tí wọ́n bá wọlé tí wọ́n fẹ́ mú mi ohun tí wọ́n kọ́ máa sọ ni pé mo fẹ́ mú mi wọ́n á ṣẹ̀ kí ara lè pé ẹ káàárọ̀ ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ohun táwa kọ́kọ́ máa ń ṣe ni pé ẹ káàárọ̀ lẹ́yìn ìgbà náà látò béèrè omi ìdí tí Yorùbá fi ń pè wọ́n lẹ́lẹ́nu òdì ni tíyẹn bá fẹ́ béèrè tó tún wá fẹ́ bù ó dára jù kí yóò kọ́kọ́ béèrè wọ́n wá ṣẹ̀ṣẹ̀ bù kì í jẹ́ pé èbú ló fi síwájú wọ́n wá fi béèrè kẹ́yìn ìwà ẹlẹ́nu òdì ní jẹ́ bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ọmọ Yorùbá sì ní màá gbé ibi tẹ́ ti parí ẹ̀ sí ẹni ṣé àwọn òjíṣẹ́ wa ni wọ́n mú oògùn wá olúgbòhùn àfọ̀ṣẹ oṣólẹ̀ tipátipá àkọ́kọ́ kò sí ohun tó ń jẹ́ oṣólẹ̀ tipátipá nínú ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ ni àwọn òjíṣẹ́ wa ni wọ́n mú oògùn wá kò dẹ̀ sí oògùn ìkà nínú gbogbo oògùn táwọn òjíṣẹ́ wa mú wá fún wa inú ọmọ ènìyàn nìkan ń gbé ẹni tó ṣoògùn bán fún wọn ò sọ pé oògùn bán olè ó ti yé wọn ò sọ fún yín pé oògùn bán olè inú rẹ̀ ni olè jíjà wà òun lòun fẹ́ jalè ọmọ ènìyàn ni olè jíjà wà nínú ẹ̀ tó fẹ́ fi jalè
tẹ́ bá rí ẹni tí ń lo oògùn tí wọ́n á lo tiẹ̀ lọ́nà àìtọ́. Ifá ti ní kókó ogi ní ọbẹ̀ ròjò dé afẹ́jọ́ ń bẹ lọ́rùn máa rò sunkún. Èrò bóde ó rojọ́. Ifá ò fàyè gba kíyàn ó lo oògùn lọ́nà àìtọ́, ṣùgbọ́n àwọn òrìṣà wa, àwọn irúnmọlẹ̀ wa, àwọn ni wọ́n mú oògùn wá fún wa. Fún dáhùn yín, ẹ rí pé mi fún yín dáhùn ni. Nígbà tí mi wá, ìbéèrè tẹ́ béèrè lèmi fún yín dáhùn ẹ̀. Ẹ̀sìn ìbílẹ̀ òun ṣe ẹ̀sìn ìdọ̀tí. Lọ́pọ̀ gbà kárí ká ṣe bí ìpáàrí, èròjà kọ́ ló ń báyàn kí ohun tó da ọba àmọ́ bàjẹ́ ni. Ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí mú àlàyé ìṣẹ̀ṣe yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ò yé. Gbogbo orú nǹkan tẹ́ béèrè yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti máa fẹ́ béèrè tó jẹ́ pé òun ló ń confuse ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú tí ò tí fi ṣiṣẹ́ ṣe. Tírú ẹni náà bá wá ṣe sábàbí fídíò yìí ni ó wá ní òye lórí ẹ̀, ni ó ní ìmọ̀ lórí ẹ̀, ó lè tibẹ̀ kó doníṣẹ̀ṣe. Sọ àwọn òbú yín o, ẹ sì tún máa béèrè. Àwọn ò bá yín jà. Ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ àbòsí, ìgbàanilẹ́mọ̀ sọ pé oògùn ìwòsàn lòjíṣẹ́ tí yín mú wá. Oògùn ò yàtọ̀. Oògùn ò yàtọ̀. Ká pa ewé papọ̀ mí gbò kò yàtọ̀ rárá. Ọ̀nà tó ń kálùkù ń lo tiẹ̀ sí ló gbà yàtọ̀. Inú ọmọ ènìyàn ní ká wà. Ẹ yà sọ pé òjíṣẹ́ tí yín ò mú oògùn wá ẹ̀dẹ̀ nílògùn. Ẹni táàrẹ̀ ìṣègùn ò nílò paracetamol. So lè lọ mu àǹtú. So àǹtú nǹkan tó bá ti jẹ́ pé bí egbògi lẹ̀ fi ń ṣe ẹ lè mọ́ lò. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé òjíṣẹ́ tí yín náà mú oògùn wá, kí ló tẹ̀ ń condemn oògùn ẹlòmíì? Torí inú ọ̀rọ̀ yín ẹ ti sọ pé òjíṣẹ́ yín ó mú oògùn rẹ̀ wá. Òjíṣẹ́ tiwa náà mú oògùn ká wá. Oògùn rẹ̀ lòun náà mú wá. Inú ọmọ ènìyàn ní ká wà. So ẹ̀ẹ́dẹ̀ lè predict inú ọmọ ènìyàn. Níbi tó bá wọ̀ ló lògùn sí. Níbi tó bá wá lò sí, òun ló lẹ́jọ́. Ifá ní igbó biribiri òkùnkùn bírímù. Ẹ̀dá tó mọ̀ sí òkùnkùn kọ́ mọ́ ìdóṣùpá lóró. Díá fún ta mọ̀ gbẹ̀yìn tí sọmọ ọ̀kọ́fà gbọ́n mi règún. Òun ló ń lò ní ó dẹ̀ rí gbẹ̀yìn rẹ̀. Bó ṣe máa ń rí fẹ́ni tó bá ń ṣiṣẹ́. Wípé kò sí ẹni tó pe anybody pé wá lọ ṣe ẹ̀sìn. Ọ̀rọ̀ ìtúsílẹ̀ wípé tí ẹ kọ́kọ́ tìǹkì báwo ló ṣe lè ṣe ìjọmọ ènìyàn, báwo ló ṣe ń ṣe nílùú òyìnbó, ta ló pèsè ẹ̀sìn nílùú òyìnbó. O lè bọ́ lọ́hùn ẹ sọ̀rọ̀ without anybody. Torí wípé nǹkan tán fi lé wa lọ́wọ́ ni. Àìmọye Sáúdí tí ò kí ń gbàdúrà torí wípé ìjọba wọn dá. Wọ́n dẹ̀ wá ń ṣe ọrọ̀ ajé torí ọrọ̀ ajé bísínẹ́sì náà ń ṣe lọ́dọọdún tó ń kówó lọ síbẹ̀. Wọ́n lò sí ọ̀nà tó dáa fún àwọn ará ìlú. That's all. Nǹkan tí àwọn títí wa tán lè ṣe fún wa nìyẹn. Tó wá ń dàbí wípé tá a bá gbàdúrà. Mo kí wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pápá bó jọjọ ṣe. Mo rò pé gbogbo pátápátá láti wo fídíòsì. Báwo la ṣe rí sí? Báwo la ṣe rí thinking àwọn people yìí sí? 3 years ago tí mo lọ Ìlọrin, mi mọ nǹkan tí mo lè fi Ìlọrin wé o. Bóyá bí àwọn videos tá máa ń rí bí àwọn ará Kánò yẹn. Owó máa ní àwọn videos tá tiẹ̀ máa ń rí bí àtẹni tó rí kòrókòrò. Àwọn ibi tó develop nínú Ìlọrin, bóyá bí 20% ni. Tó dẹ̀ sọ wípé bẹ́ẹ̀ lọ́lọ́run wà, ibẹ̀ ló ń sọ àlùkùránì sí. Ẹ wo àwọn ìlú Germany, London, America tó ń sọ àlùkùránì sí. Ṣó yẹ kí a lè fi ikú máa wó oorun? Ẹ lọ wo Oman, ẹ lọ wo Saudi Arabia, ẹ lọ wo Libya. Àwọn pípù yìí ni àwọn fa ìran ìrìn àjò máa fà sẹ́yìn ni. Bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí pé Ọlọ́run gbé àwọn kan dìde náà. Tó jẹ́ wípé irú àwọn bọ̀bọ̀ tán dúró síwájú wọn, tán tẹnu wọn là, tán sọ̀rọ̀ yẹn, tán fún wọn lésì yẹn, irú wọn ti ń pọ̀ gan sìn. Irú wọn ti ń pọ̀ dáadáa. Wọ́n ti ní àgbọ́yé wípé kò sí ẹni tó pè wọ́n pé kán wá lọ bọgi, tán wá lọ bọ ọ̀pẹ. Ìtúsílẹ̀ ọkàn àti ọpọlọ ni. Mo kí wa lẹ́ẹ̀kan sí pápá bó jẹ́ ọjọ́ ṣe rí, mo rò pé a ti gbọ́, a ti wò. A máa kúrò ń bẹ̀ o. Ó ń ṣọmọ olóko bẹ́ẹ̀ ni, àní sí pẹ̀lú òkú ẹ̀. Ìgbà wo ni mi ò mọ̀, àkókò wo ni mi ò mọ̀, bọ́ kí ni mo mọ̀ ẹ́ pé a máa kúrò nínú oko ẹrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Quick one ni mo sáré fi lè ṣe bí mo rí fídíò yẹn pé oh my God. Ẹ má jẹ́ ká rò gẹ́gẹ́ bí MS Bàbá, Àkànbí, Ọlọ́ba àti Olówó Èkó.
àti àwa ń takò náà ìran wa la dúró fún o wípé kó má wá pa gbogbo wa tán láti gbalẹ̀ wa tán máa sásáyà bẹ́ẹ̀ sìn ariwo tá à ń pa nìyẹn ariwo tá à ń pa nìyẹn gbogbo àwa tí mo kà sílẹ̀ yìí àti àwọn tó kù pátápátá kò sí ẹni tí ò kì í ṣe in short gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí 90% wa Muslim ni and 60% nínú àwa tá à ń sọ̀rọ̀ àáfà ni wọ́n tó mọ Quran pálí tó pálí tó ti ṣe àáfàrí tó bá tẹ̀ jẹ́ pé wọ́n dìtẹ̀ wípé wọ́n rán wọn ni wọ́n sponsor wọn kan lọ kéwù ní ká imagine but tó bá yẹ pé ẹni tó ti ka báìbù inú àtẹ̀yìn ni tó wá darapọ̀ mọ́ ẹni tó ń ṣe mùsùlùmí wọn ní sọ wípé wọ́n rán wá ní wípé kó wá kọ́ ẹ̀sìn yẹn ẹ máa sáré gbà lọ́wọ́ tẹsẹ̀ bọ̀ tó bá jẹ́ wípé ó ti jáde nínú ẹ̀sìn yẹn lẹ máa sọ wípé wọ́n rán wá ní kò ń ṣàfà ẹ máa wá nǹkan kan láti fi cover àyàfi tẹ bá ti fún everybody ní freedom kó èèyàn lè wọlé kó lè jáde ìwà yín dẹ̀ ni ìwà Christian ló máa fà wípé ok ó wù mí láti lọ ṣe Christian padà tó bá kó èèyàn sílẹ̀ 100 bóyá ló máa rí méjì tó máa lóhùn òun láti lọ ṣe Islam padà bó tó bá kó Christian sílẹ̀ wàá rí wípé tì nínú wọn máa ní tó ń bá máa choose láti ẹ̀ tí ní kóun wá ṣe ẹ̀sìn gan òun máa prefer láti padà sí Christianity kí ló fà á èèyàn wà nínú ẹ̀ ń fara ní èèyàn síbẹ̀ ẹ̀ ń fara ní ìdàgbàsókè ìlú ẹ̀dá nǹkankan sí ó ń pa àwọn èèyàn kiri ẹ̀dá nǹkankan sí ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni àwọn eléyìí ọ̀n rẹ́dì láti júwe ibi tí ọmọ Yorùbá àtàtà bá wà wípé ibi tán gbà nìyẹn wípé kán lọ yanjú ẹ̀ irú àwọn ọmọkùnrin tó ń béèrè question lọ́wọ́ wọn yìí ẹ̀mí wọn léwu lọ́wọ́ àwọn people ṣàdìbọn yẹn ń ṣe pẹ̀lú wọn ọmọ Ọlọ́rin jọ ni wọn o èdè kan náà lọ́jọ́ ń sọ o ẹni tó jẹ́ ọba wọn tó mọ̀ ìtàn wípé wọ́n wá pa ìran wọn táwọn àfojọba ń bẹ̀ ni ṣáàmà tún ní màálù làwọn eléyìí náà tún jẹ tí gbogbo ọpọlọ wọn tán tún fi kó lọ báyìí wẹ́ bí ìbàdí máa dúró sí lọ́jọ́ títí òní mo kí ìyá mo kí bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ẹ bá wa pé ẹ bá wa ṣe ẹ jẹ́ kó débi kó tó yẹ kó dé God bless you one love bye for now. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.